Ìbéèrè mi ni pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún kì í ṣe ọdún kékeré gẹ́gẹ́ bí àwọn ọ̀gá mi ṣe sọ. Ṣùgbọ́n bá a ṣe rí inú ní ẹ̀ ti wà lókè ẹ̀ ní jábọ́. Ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn náà ló ń dùn ni? Ṣé kí ni àwọn ìpèníjà tẹ ní ìtòjọ́ ọdún kẹẹ̀ẹ́dógún báyìí? Àdéhùn ìkejì ní ṣókí láì nígbàsíkò. Kí ni àwọn iṣẹ́ ìyanu tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nínú ìjọ láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ pé ó bá ẹ̀yin gan lẹ́rù pé ṣé èmi náà ló wá fọwọ́ mi ṣe lóòótọ́ báyìí? Ó yẹ kí ẹ ti béèrè ìbéèrè eléyìí ká tó but ẹ jẹ́ ń dáhùn béèrè yẹn. Kò sí nǹkan àkọ́kọ́ tí a gbọ́dọ̀ mọ̀ ni pé kò sí ìrìn àjò tí ò sí ìgbénijà. Kò sí ìrìn àjò tí ò sí ìgbénijà. Ara àwọn ìgbénijà tí mo ní àwọn ìpèníjà tí mo ní òun ni àwọn èèyàn, àwọn oore ọ̀fẹ́ tọ́lọ́run tó fún mi náà ní èèyàn. The ability I have in the ministry are people, and the asset that I have in the ministry are people. The problem that I have in ministry are people, and the solution that I have in the ministry is people. You understand? So Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti lè dojúkọ àwọn ìgbéníjà yẹn and àwọn ìpèníjà yẹn láti lè kúrò nínú ẹ̀. Sọ̀rọ̀ mi yé yín nísìnyí. Wọ́n pọ̀ tí n bá ní kí n máa ṣàlàyé, ṣùgbọ́n ẹ jẹ́ n sọ ẹyọ kan. Ní ọjọ́ kan tí à ń kọ́ ìjọ wa àkọ́kọ́, nígbà tá à ń kọ́ wà ní Akínyẹlé ńbẹ̀ yẹn, a pe ẹnìkan wá pé kó jọ kó wá fún wa ní oore ọ̀fẹ́ láti ta irin ní àwìn fún wa. Ó dẹ̀ ní kò sí wàhálà pé òun lè ta ní àwìn, ṣùgbọ́n àṣọ náà lọ gbà á níbì kan àdẹ̀mọ̀. Ìgbà tó di ọjọ́ kẹta ni ẹni tó ní irin gangan wá dé. Bó ṣe ní kán bẹ̀rẹ̀ sí ní kó irin bọ́lẹ̀ nìyẹn. Gbogbo ará àdúgbò péjọ lé wa lórí. Ìyàwó mi bẹ̀rẹ̀ sí ní sunkún, èmi náà bẹ̀rẹ̀ sí ní sunkún. Ṣùgbọ́n ní ọjọ́ yẹn Ọlọ́run fara ẹ̀ hàn. Ọkùnrin kan kàn kọjá lọ, ló bá páàkì, ló bá ní kí ló ṣẹlẹ̀ lórí ọ̀kadà. Ló bá ní kí ni nǹkan tí a wá ṣe. Àwọn ará àdúgbò náà ló ṣàlàyé fún pé ṣọ́ọ̀ṣì pásítọ̀ yẹn ó lọ gba irin láwìn, kò rówó san. Wọ́n ti ń yọ irin rẹ̀ ní orí dẹ́kìn. Bó ṣe wá ní kán pé pásítọ̀ yẹn wá ní ìgbà tí máa jáde sí i. Ọ̀kadà tó gbé wá ò ní ná, kò ní síìtì. Pásítọ̀ Táyé pé kò ní síìtì, kò ní nǹkan kan, òun gan dọ̀tí. Ló bá ní kí n má sunkún mọ́ jáde pé gbogbo nǹkan tó ń kó ń bíbá òun ni. Mo wá wò báyìí pé ibo ló ti fẹ́ ní orú nǹkan báyìí. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ yẹn ó lọ kó irin míì wá fún wa lọ́jọ́ yẹn gẹ́gẹ́. So ara àwọn ìṣòro tí a dojúkọ nínú iṣẹ́ yẹn nìyẹn. Àwọn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ tó bà mí lẹ́rù pọ̀, ṣùgbọ́n mo lè rántí bíi méjì tàbí mẹ́ta. Ìkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ tó bà mí lẹ́rù ni ọmọ kan tó ń pè ní apàdé ọmọ ilẹ̀ Amẹ́ríkà Débọ̀, tí dókítà sọ pé kò lè rìn mọ́ láyé. Ó ti ń lògì pé kò lè rìn mọ́. À ń ṣe program kan gbà yà pé tínú program yẹn ní orúkọ Jésù. So ibi tá a ti ń ṣe program yẹn Olúwa sọ pé kí n lọ fa ọmọ yẹn dìde. Mo wá rò pé nínú iṣẹ́ ìránṣẹ́ mi àárọ̀ ò tí ì rìn rí o, pé kí n má lọ disgrace ara mi. Ṣùgbọ́n Ọlọ́run ṣáà ń tì mí pé ẹni tó gbọ́dọ̀ ṣe lénìí ni kó lọ fa ọmọ yẹn dìde. Mo wá rò pé tó bá jẹ́ pé Ọlọ́run náà sọ̀rọ̀, bí àárọ̀ ò bá tiẹ̀ dìde rí, ó yẹ kó báyà Ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀. Mo bá lọ bá ọmọ yẹn, mo bá fà dìde, ló bá sọ igi dànù, ló bá bẹ̀rẹ̀ sí ní rìn. Ẹ̀rù bà mí púpọ̀. So ìyẹn sì yà mí lẹ́nu. Èkejì, ìyẹn tí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kò pẹ́ gan náà ni ọmọ kan tí ò ní irun lórí. Chọ́ọ̀chì wa tó wà ní ọ̀dọ̀ wọn lọ wọ́n bá mu wá pé ọmọ yìí wọ́n gẹrun ẹ̀ nínú ẹ̀ ò bá dẹ́ wù mọ́ láti bí 13 years obìnrin. Mo dẹ̀ gbọ́wọ́lé, mo dẹ̀ gbàdúrà. Ó máa ń jẹ irun ẹ̀ báyà máa jẹ́. Kí ló dé? Lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi la bá gbàdúrà. After gbàdúrà yẹn tán, bí irun ṣe bẹ̀rẹ̀ sí ní wù lórí ọmọ yẹn nìyẹn. Irun orí ẹ̀ ti fẹ́ tó wí gàǹtì. So ìyẹn jẹ́ ntí tó bà mí lẹ́rù. Báyà àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lè rántí àwọn kankan. Ẹ ti lè rántí. Ọmọ 14 years tó máa ń wọlé tí Ọlọ́run gbé dìde nípa iṣẹ́. Ọmọ kan wà 14 years ni ó máa ń wọlé Inbeside ni. So ìyẹn náà bà mí lẹ́rù tó pọ̀.
akàngbàdúrà ló dẹ̀ dìde ló bẹ̀rẹ̀ sí ní rìn so ohun tó bà mí lẹ́rù náà ẹ̀ tó lábẹ́ ìránṣẹ́ bàbá wa nínú Olúwa ìkan náà wà tó gbé mi náà lẹ́rù wọ́n kọ́ dẹ̀ sọ wípé èèyàn kan láàrin wa èèyàn kan wá kí lánàá ó gbé búrẹ́dì wá fún mi tó jẹ́ pé normal thing búrẹ́dì iṣẹ́ ti jẹ́ wọ́n láwọn ètí jẹ́ pé àwọn ṣe rò pé tá a bá parí ìsìn ìjọ Sunday máa lọ jẹ́ wọ́n ní kọ́ lọ gbé búrẹ́dì wá àdẹ̀yà búrẹ́dì láàrin ìjọ búrẹ́dì tuntun àdẹ̀ ń bá o kínní lóríṣiríṣiríṣiríṣi nínú ẹ̀. wọ́n pọ̀. èmi náà mo rántí ìkan eléyìí tẹ́ sọ fún wa wípé arábìnrin tí dókítà ní ìlú Abẹ́òkúta obìnrin tí ò ní ti yọlé ọmọ ẹ̀ tó dẹ̀ lóyún ó pọ̀ ọdún tó tún ṣẹlẹ̀ sí mi fún wa. crusade kan ní inú compound bíbá yìí about 2 or 3 years 2 years ago precisely obìnrin kan wà ó wá láti ìlú Ìbàdàn ó lóyún ọdún mẹ́ta bẹ́ẹ̀ni mo rántí ń jọ yẹn so oye so strange wọ́n ti lọ sí gbogbo káàkiri tó bímọ yẹn and then nínú crusade yẹn before 3 days bóbìnrin yẹn ṣe bímọ nìyẹn wọ́n ti káàkiri wọ́n wá sí church wọ́n ṣe dúpẹ́ ó jẹ́ nǹkan tó yẹ pé èèyàn ti ẹ̀ believe pé after 3 years of going around spending all they had. inú ìsọjí yẹn náà lọ́lọ́run ti dá lọ lálọ́. yes sir I want to say that. Yes, sir. ní ìtò ṣẹlẹ̀ sí mi gan fúnra mi ń pàtó wọ́n kọ̀ dẹ̀ sọ mi ò tẹ̀ mọ̀ pé ìyàwó mi lóyún wọ́n ní kí n lọ wò ìyàwó mi ti lóyún ọmọkùnrin ló dẹ̀ máa bí bàbá ọmọkùnrin náà mo wá ṣe lóòótọ́ wọ́n ní kí n lọ wò mi ì tẹ̀ mọ̀ pé lóyún àtìgbà tá a ṣe scan wọ́n lóyún wà ń bẹ̀ oṣù kìíní kejì títí di kẹsàn-án àtìgbà tá a bímọ tó dọkùnrin eléyìí bà èmi gan lẹ́rù látìgbà náà mo ti ní tò wòlíì Ọlọ́run alààyè ògbójókòó tì. kí n tó kúrò lórí àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dógún yìí kí n tó kúrò ká tó lọ sí orí question mi kì í gbé máìkì sílẹ̀ màá fẹ́ kí ẹ sọ nígbà tẹ́ ẹ̀ ń mẹ́ńsọ̀n nípa àjọ yìí àkọ́kọ́ fẹ́ mọ̀ ṣé ibo làwọn ẹ̀ka àjọ yìí wà ṣé bíbá nìkan náà ni ṣé ẹ tó ní síbò míì àbí mọ̀ ìkejì ọdún kẹẹ̀ẹ́dógún rèé tíjọ ìpín ó máa pín ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án tá a wà yìí kí ni àwọn ìlépa tí ẹ ní àbí ẹ rò pé bóyá ẹ ti fẹ̀yìntì pé a ti sinmi ní ṣáà lè mọ àwọn ẹ̀yin olóyìnbó àwọn ògbóyìnbó ẹ pè ní aspirations. àwọn ìlépa mi ní kára gbogbo àdúgbò yìí. ẹ má jẹ wọ búrẹ́dì àwọn ìlépa wa ni lákọ̀ọ́kọ́ branch méjìlá ní báyìí ṣùgbọ́n àwọn ìlépa tá a ní ni pé lẹ́yìn àjọ̀dún yìí ṣé ní gbogbo àwọn tó dúró yìí pátápátá branch pastors ni wọ́n so ohun tá a fẹ́ ṣe ní ẹ̀yìn àjọ̀dún yìí ni pé kí oníkálukú wọn kó mú àdúgbò tí wọ́n fẹ́ dúró sí so ohun tí iṣẹ́ tí a fẹ́ ṣe ni. ǹjẹ́ kí ni àdúgbò tí branch yìí. ó wà lákínyẹlé. full address. ẹ kú òun sá. Akínyẹlé bọ́sùn. àbá nínú mo gbọ́ bí ẹ ti gbé ilé haúsá rí ẹ ti pẹ́ ń bẹ̀ dáadáa kí ló gbé lọ sí ilé haúsá kí ló yún rí ń bẹ̀ kẹ́ tó débi tẹ́lẹ̀. ilé haúsá náà bí mi sí ọjọ́ àkọ́kọ́ tí màá kọ́kọ́ wá sẹ́kọ̀ọ́ láyé mi is 2006 first time ever nǹkan kan sì ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tí mi lè gbàgbé láyé ẹni tí ó fẹ́ wá gbé mi ó ní kí n dúró lọ́jọ́ ta kó máa wá gbé mi nígbà tí a máa dé ọjọ́ ta tí mo sọ̀kalẹ̀ mo bá ń gbọ́ èkó 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 balẹ̀ dé sms èkó mo bá pẹ́ ní ẹ padà pé mi ì tí ì dé kó mo ti sọ̀kalẹ̀ nínú mọ́tò lónìí bó mo wà mo ní àmì ì tí ì dé kó mà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pe mọ́tò èkó ni ó ní kí n ṣàníṣù pé ibo mo wà mo ní mi mọ́ bẹ̀ bọ̀ ẹ ṣáà ń gbọ́ wọn pé èkó èkó ni ó ṣàní kí n gbé fóònù fún ẹnìkan mo wá gbé fóònù fún ẹni yẹn bá ní wọ́n wà ní Ọjọ́ta ló bá ní ẹ ṣáà dúró síbẹ̀ màá wá gbé yín lọ sí Èkó fún ara mi so n tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn so ibẹ̀ náà bí mi sí ibẹ̀ mo dàgbà sí ibẹ̀ mo ti lọ school ọ̀dọ̀ mo gbé Iléṣà díẹ̀ nígbà tí mo wà ní kékeré mo dé primary 6 Iléṣà from GS1 mo wà ní Jigawa State so ibẹ̀ mo ti lọ school
nígbà tí mo kó ń bẹ̀ mo lọ Kano State Polytechnic so kí n tó wá sí ìlú yìí. Tẹ́ bá wá ń sọ̀rọ̀ ohun tí ojú mi rí ní ilẹ̀ Haúsá n tó pọ̀ ni o n tó pọ̀ ni ṣùgbọ́n ní abala ìbúlẹ̀ tí fẹ́ kí n sọ̀rọ̀ ṣé ní n tó ṣẹlẹ̀ sí èmi ni àbí n tó ṣẹlẹ̀ ìgbésí ayé àkọ́kọ́ then iṣẹ́ Olúwa ìbúlẹ̀ tí báwo lẹ ṣe gbà ṣé ibẹ̀ yẹn náà ni bẹ́ẹ̀ ni báwo lẹ ṣe gbà kí lójú rí kí church tó di tó débẹ̀ ni. Ó dà àkọ́kọ́ náà orí òkè kan wà tó ń pè ní Pompai Rock ní ìlú Kano ṣe rí orí òkè yẹn ibẹ̀ ni mo ti lọ máa ń gbàdúrà. Ṣàmúlù máa ń rà. Ok mo lè mix àbí so orí òkè yẹn ni mo ti lọ máa ń gbàdúrà so anytime I pray on that I pray every day on that mountain for 2 years every day láràárọ̀ ni màá fẹsẹ̀ rìn lọ sórí òkè màá lọ máa gbàdúrà má dẹ̀ ti lọ gbàdúrà tán màá lọ sí school so ẹsẹ̀ ni mo fi ń rìn lọ́bẹ̀ ibẹ̀ ni Ọlọ́run ti sọ fún mi pé kí n lọ dá ìjọ lẹ̀ ọmọ CNS gangan ni mí CNS mo ti dàgbà ibẹ̀ ni wọ́n bí mi sí n tó dẹ̀ gbé mi kó n CNS Ọlọ́run kọ́ ló ní kí n kó n bẹ́ẹ̀ ẹ̀tanú ló jẹ́ kí n kó n CNS n tó jẹ́ kó CNS pé mo máa ń túmọ̀ èdè jẹ́ ń gbọ́ ní ìsìn am I on the right path? So mo máa ń túmọ̀ èdè tí ẹlẹ́mìí bá wà nínú ẹ̀mí tó bá ń sọ èdè mo máa ń gbọ́ Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ yẹn so ìgbà yẹn àwa ẹnìkan wá mú ẹjọ́ wá sáàárín àwọn wòlíì pé ẹnìkan ó fẹ́ fi ìran gbowó lọ́wọ́ òun torí pé bàbá mi ti kú ibi tá à ń gbé ilé méjì là ń gbé mi ní yàrá méjì o ilé méjì ṣe mọ̀ kó yàtọ̀ àwa tinú ilé méjì di oníyàrá kan ní akúrò ní Kẹ́chẹ́kò ní Take local government we now came to Kano City we are now living in one room number 29 Sanusi Street Sabongeri so that's where we're living in Kano. Am I not supposed to mention address? No address. Okay. So no, it's fine. There's nothing wrong with that. So that's where I live in Kano. So when I left, in fact, that's where my mother is living. Then I have a brother that lives in number 6 Gold Coast Road, Kano, in Sabongeri. When I put address, you will know that there's a fact in what I'm saying. So that Gold Coast Road, number 6 now, they have brought the house down and the house is a church now. You understand? So, but I live in that house with my elder brother. So, inú ilé yẹn. So wọ́n wá ní ẹnìkan sọ ìran fún olówó kan nínú ìjọ wa tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ olówó yẹn kàn fẹjọ́ sùn ó dẹ̀ lọ lóyìnbó wọ́n bá pè pàdé wọ́n wá wò títí pé ẹni ta ló lè ṣiṣẹ́ yìí o Wálé ló máa jẹ́ Wálé ni ó ní ìyà ń jẹ so náà bá gbé mi dìde pé èmi ṣe nǹkan báyìí mo ní èmi kọ́ ní rárá wọ́n bá fún mi ní suspension so láàrin gbogbo ìjọ mo dẹ̀ take suspension yẹn after about 3 weeks ẹni tán wá ní wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yìí wá dé olówó ni mo wá ní ìgboyà láti lọ bá pé dádì mo gbọ́ pé wọ́n ní ẹnìkan báyìí bá pé mi fẹ́ gbowó ó ní ìwọ́kọ́ ó bá dárúkọ ẹni yẹn pé no wọ́n bá lọ bá àwọn bàbá yẹn pé Wálé kọ́ ẹni báyìí báyìí ni o àná bá ní kí n má bínú pé kí n padà kí n máa ṣe nǹkan tí mò ń ṣe mi ò bínú màmá mi bá ní kò bínú n táwọn ọmọ ìjọ gbọ́dọ̀ ṣe n táwọn àgbà ìjọ gbọ́dọ̀ ṣe nísìnyí ni pé kán bẹ́ẹ̀ ṣe sọ láàrin ìjọ yẹn kẹ́tù wá padà sọ láàrin ìjọ pé o Wálé kọ́ ló ṣe iṣẹ́ yìí ò náà bá ní rárá náà pé kó kàn bẹ̀rẹ̀ kó máa ṣiṣẹ́ lọ mi ì lè ṣe irú ẹ̀ náà ẹ láti sọ fáwọn èèyàn náà pé so n tó jẹ́ kó ní sí àmẹ́sì nìyẹn kì í ṣe pé Ọlọ́run ló gbé mi kúrò ńbẹ̀ mo wá lọ sí CAC yẹn mo wà tí mo fi gbọ́ ìpè iṣẹ́ ìránṣẹ́ yìí tí mo fi bẹ̀rẹ̀ ní ìlú Kano Ọlọ́run dẹ̀ sọ fún mi pé Èkó ni kí n ti lọ bẹ̀rẹ̀ nígbà tá a dẹ̀ dé náà a rí àwọn ìdojúkọ tó pọ̀ torí ìgbà kan wà tí mo close down tí mo sá padà sí Kano ló sọ fún mi pé kí n padà sí Èkó nígbà tí mo pariwo ìsọjí títí táwọn èèyàn wá mo fẹ́ ṣe ìsọjí ọjọ́ 7 first day èmi àtẹnìkan
àbúrò mi kan second day same thing third day nígbà tó máa di 5th day ẹnìkan bá wá àyà wá tó bí 1000 lójú mi wọ́n ṣe dé yẹn inú mi dùn ó ṣàdúró mo ṣáà ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ nígbà òyà ló tún dìde ló ṣe wípé ó fẹ́ mẹ́ẹ̀kì kọ́ bó ṣe gbabẹ̀ sá lọ nìyẹn ṣẹ́mọ̀ so ìyẹn yanilẹ́nu púpọ̀ so àwọn ìdojúkọ yẹn pọ̀ sí àwọn téèyàn fọkàn tán jáyàn lẹ̀ lójijì ni àbí àwọn èèyàn tí èèyàn sọ àṣírí fún tí wọ́n fi búyàn lọ́jọ́ ọ̀la àbí àwọn èèyàn tí èèyàn gbọ́kànlé tí wọ́n kàn ṣàdédé kúrò lẹ́yìn èèyàn àwọn tó pọ̀ ni ṣé àbí àwọn èèyàn tí tẹ́ ti ṣoore fún àbí àwọn èèyàn tẹ́jọ wò pé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí báyìí ni ká ṣe tó jẹ́ pé òun gan fúnra rẹ̀ ò ní sí ní part of the planning part of the execution of the planning you understand so a lot of challenges but to the glory of God we are here today. bàbá gbàdé sọ lẹ́ẹ̀kan ní wọ́n parọ́ mọ́ yín torí pé wọ́n suspect ní pé ẹ̀yin ni tí ìrànlẹ̀ lówó ẹ̀yin ni máa nídìí owó ń gbà yẹn sọ́nà ìmọ̀pá wálé ló máa wálé ní onídìí owó. wọ́n ló máa ṣiṣẹ́ yìí. àwọn ni Ọlọ́run kọ́ di ọ̀la sí ta lọ́lọ́run lò báwo ló ṣe jẹ́. a sọ pé breakthrough. àbí àyíká tí mo ń lọ ní ló lágbára breakthrough. Okay, I'm still believing God for great breakthrough. But at this point, let me tell you this. You see, I cannot hide some things, what God has done in my life. God has been so faithful to me. You understand? I will appreciate my father in the Lord. He didn't give me money, but he gave me opportunity for prayer. A máa ń lọ ilé wọn lọ gbàdúrà every Monday. Ṣé rí àdúrà yẹn ó ní agbára gan. Every blessed Monday la lọ máa ń gbàdúrà yẹn. Àdúrà yẹn fún mi ní títì láti kọjá lọ síbi tó ga. Mi ò dẹ̀ lè gbàgbé àdúrà yẹn. Ẹnì kejì ni màmá mi Esther Abímbọ́lá Àjàyí. Ṣé rí màmá Esther fún mi ní pushing. When I say pushing, you know, when your car cannot start and they help you push it, you know, when that car is not working, you can't get anywhere. But when you push the car and it starts working, you can get anywhere. You understand? In tí Ọlọ́run ṣe fún mi, màmá ò ṣe ìdámẹ́wàá ẹ̀, but màmá ló tì mí. You don't understand? So if at that time màmá ò ṣe ìrànlọ́wọ́ fún mi, mo lè má tí lè débi tí mo wà. Ẹni màmá ló tì í bóun náà ṣe tì í. Nípa ìrànlọ́wọ́ owó àbí ìrànlọ́wọ́ oúnjẹ ẹ̀mí. Ìrànlọ́wọ́ méjì ni màmá ṣe fún mi, owó àti àdúrà. So let's put it that way. Bàbá ẹ jẹ́ kí èmi náà. bàbá yín olúwa yẹn o. Mo dárúkọ wọn ẹ̀ sí ń bí látàárọ̀ àfà. ẹ ti dárúkọ tẹ́lẹ̀. Àwọn náà ni Prophet Peter Adébísí Abíọ́lá. Okay. Bàbá mi ní Olúwa Prophet Peter Adébísí Abíọ́lá. So ẹ kú ránṣẹ́ ẹ kú iṣẹ́ Olúwa. Yes, sir. Ìwà tó wọ̀ sọ agbára lọ́tún. Nígbà tí ètò ìdìbò ń bọ̀ oríṣiríṣi wòlíì ńlá rí tán jáde pásítọ̀ náà jáde àfáà gan jáde mọ́ṣáláṣí bó ṣe máa rí rèé Tinubu á débẹ̀ kò ní débẹ̀ gbogbo yẹn sà kí ni téèkì yín lórí.